Ẹ káàbọ̀ padà sórí ètò mo sọ fún yín pé lónìí bí mo ṣe wà yìí mo wá gist wá fún yín ni oríṣiríṣi ọ̀rọ̀ la máa sọ lórí ètò yìí àmọ́ ìtàn máa ń kọ́ fi bẹ̀rẹ̀ lórí ètò yìí ni káti ẹ̀gbọ́n kan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tó ṣe post-UTME. Ọmọ mò ń gbọ́ àwọn news kan tí mo rò pé. Ọ̀rẹ́ kí n bàbá ṣe jam mo wá sórí ètò yìí mo ṣà ń pariwo ẹ bá máa wo school o ẹ farabalẹ̀ wo school nígbà yẹn tó gbọ́n sọ pé ẹlòmíràn ní inú mi ti ẹ̀kọ́ mi àǹtí wa fẹ́ ṣe jambo fún wo lè lè sọ pé ká mú ní kí lẹ ṣe mọ̀ pa school mi ní ọmọ eléyìí mo ní ẹ lọ gbọ́ kí lè mọ̀ pé òun yẹn lọ kí lẹ mọ̀ tó ń ṣe ń bẹ̀ ṣẹlẹ̀ ní tọ̀ ẹ wo a lot of things ló ń ṣẹlẹ̀ yẹn ara lé kò yé mi wà lè ṣẹlẹ̀ àwọn èèyàn score jam 280. ẹ nà ṣé wọn pé ìgbà yẹn ṣe ń praise wọn pé wow pé jam máa ti improve o báwọn student ti ń kàwé gan this time around o. bó sí ẹ̀mí ẹ bẹ́ẹ̀ dùn. But ṣé kí la máa lè sọ pé ṣẹlẹ̀ báyìí ṣé distance tó fi sí ìgbà tó ń ṣe jam àti post-UTME ṣó jìnnà ni. mi kò máa sọ pé mo rí vision mo ti ń mọ̀ kéèkàn báyìí. àṣírí wa ti ń tú báyìí. torí táwọn èèyàn ṣe score jam yẹn it was very incredible mo máa káyọ̀ mẹ́gbàá 270 280 wọ́n lè lọ ṣe post-UTME. ó mọ̀ pé there is no shortcut to success. kò sí shortcut to success kí ni yorùbá yẹn náà. Ó yẹ kó ti yẹ lọ́rùn ọ̀pẹ gbà ọkàn tí ń já sí ó ti súnmọ́ mi ẹ́. wọ́n ní bẹ́ẹ̀ bá pẹ́ lọ́rọ̀ ṣe àdóṣe. another one ló gbà ó ti mọ̀ jù mí lọ nìyẹn. so kí ló wá ṣẹlẹ̀. oríṣiríṣi la ṣáà ń gbọ́ àwọn tó lọ ṣe post-jambo gbàdọ̀ mo ṣàrí pé ojú àwọn ọmọ yóò ti smile rárá ìgbà tí result ń jáde ta ló ń check ta ló ń bá wọn wò báyìí ọmọ nǹkan mi là máa ń bá o. mo kọ́ tèmi mọ̀ ní tèmi fi mọ̀ pé post-UTME wọ́n lè set anything above secondary school till above. Of course. And it's the same jam tó kọ. Jam tó kọ náà. Ṣé kò ní pé school yẹn ló ní fault? Mo máa sọ pé school ló ní fault. Èmi kò ń support. Ọ̀rọ̀ school no school kan ló ní fault náà. Bí ta ti máa mọ àwọn tó gbà tó ń ṣe jam àwọn tó ṣe pé on their own náà ṣe. Ráhùn ṣé runs jam bò wá ni? Ẹnu mi kọ́ ló ní mi ò mọ o. Kò sí máa practice mọ́ Nàìjíríà ni. Of course kò sí no corruption. Kò sí máa practice. So kí ló wà lè ṣẹlẹ̀? Ọ̀kàwé. Àwọn ní question yẹn le jù. Question ní tẹ̀sí ń gbá nǹkan tẹ̀sí ní wọ́n làwọn state universities ní táwọn ẹlòmíì ọmọ prize ọmọ school ọmọ tuition fee wọn ẹlòmíì tó pass ẹlòmíì tó pass post-UTME tó gbọ́ tuition fee yẹn ní school for 700 mo bèrè mo ní ṣé yẹn wà ń bẹ. Of course tó bá lọ sí àwọn state universities kan. 700 báwo ni 700 fún state university ṣó possible. àwọn kan sọ fún mi ọsọ pé school yẹn ti pọ̀ jù ní owó tuition fee yẹn ti pọ̀ jù ní èlò ní tuition university ó ní 120. Mo ṣe gbọ́ pé ní oṣù sọ 120. Oṣù sọ 120 tó bá dé Edo State University ṣé wọ́n ní tán sọ mbẹ̀. 750. 750. Ṣáwọn èèyàn lọ bẹ̀. Owó mi ń béèrè torí mi I see no reason to máa sọ 750 fún State University. Wọ́n tó bá rí inspector. Tó bá yẹ kí mo lọ private university ní ìsìn àwọn distance to private university mo lówó ẹ̀ mo lọ. But State University gbogbo èèyàn kan ló lè wà federal so why should I pay 750,000? Per section pé mo wà school. Ṣáà wá fòkùn sí ẹ lọ́rùn pé kò mọ̀ mọ̀ ẹ̀ wá. Ọ̀pọ̀ dẹ̀ ń sọ báyìí mi ò tó bá ti ṣe tán sí kò sí ti garanti pé wà á ríṣẹ́ o. Iṣẹ́ báwo? No but kó ṣàparí wọ́n máa fọ́ ní stand. 750 yẹn tó bá da fọ́dún mẹ́rin obìnrin tó jẹ́ ó rẹ̀ kó bẹ̀rẹ̀ business. Wọ́n ti ralẹ̀ lórí sùn. Mo appreciate education is key but all the same kò yẹ kí àfinira wa lára it's everybody's right every children's right. Kọ́ lọ sí school but why ṣàṣẹ máa sọ 750 now imagine ẹlòmíì tẹ́ pé ń sìn owó ọjà pass post-UTME ni o. Ó tún wá ní òun gbọ́ òye owó school kan tẹ̀ kọ́ mi àǹtí. Then tí ká ti sọ pé 800 because sori pé o ti ẹ̀ pass post-UTME wọ́n tán wá ti mú ẹ at first wàá kọ́ san 50,000 naira acceptance fee. Ọkọ̀ sáwọn it's understandable. 50 ti pọ̀ jù. No ó dẹ̀ kí gbogbo school ló gba 50,000 sí i pé mi tẹ̀sí ń gbọ́ mo nílò àwọn polytechnic mi gan 50 gan ló ń gbà. Gbọ̀ngàn tèmi wá rí sọ ni pé whose fault is it? Ṣé àwọn student yẹn wọ́n get àwọn details nǹkan tó lọ fún school yìí? Yes ó wà lára ẹ̀ wọ́n get àwọn details náà ṣé wọn kọ́ lómi àkàn.